Africa Content TV. Jọ ọmọ fọlọ́ọ̀bì ṣe fídíò dúpẹ́ lọ́wọ́ ọmọ Yorùbá káàkiri dúpẹ́ lọ́wọ́ gbogbo ọba ìfúnni bàbá wa lọ ní dúpẹ́ lọ́wọ́ àlùfáà gbogbo àlùfáà kọ́ àtàjẹ́ ọ wọ́n fẹ́ kọ́ mọ̀ yẹn lọ́kàn rẹ̀ àwọn àlùfáà kan bẹ tó ń jà fún lórí íńtánẹ́ẹ̀tì mo fi Ọlọ́run búra àwọn àlùfáà kan tó ń jà fún lẹ́yìn tó ń sí lórí íńtánẹ́ẹ̀tì tó ń pè mí àwọn ti wọ́n àwọn ọmọ àwọn pé wọ́n kílẹ̀ pé wọ́n fi ìjà ẹ̀sìn dá wà lálẹ́ ìdá ìṣe gbọ́ ọmọ Ìlọrin kí ẹ ti gbogbo ọmọ Ìlọrin ló mẹ́jà ó dà gan 80% àwọn ọmọ Ìlọrin wọn kò sí tó wá sí fún ẹ dúpẹ́ lọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Ìlọrin àtàlùfà Ìlọrin tó dúpẹ́ kọ́kọ́rọ̀ múra èmi ń parọ́ nǹkan tí ò bá ṣẹlẹ̀ o lọ́wọ́ bá mi sọ̀rọ̀ wàhálà kódà àfàlà bíbù fẹ́rẹ̀ rẹ̀ kó wà láì tàlà èmi ò kẹ́lẹ́ gbogbo ẹ̀kọ́ ni màá sọ fún ẹ mọ́ bu àwọn àlùfáà yẹn mọ́ bu ọba Ìlọrin mọ́ fọ́lẹ̀ gbogbo ẹ ti lọ báyìí àwọn náà ò ní ta sí gbogbo kí ayé ẹ tó bá ta sí ẹni kò ta sí ìyẹn ò ti jà bẹ́ẹ̀ bá bú bàbá mi lẹ́sìn yáà ṣe tó mọ yọ máa rí fún bàbá tiẹ̀ náà bàbá búyà mi lẹ́sìn búyà rẹ bàbá bọ́mọ mi náà bọ́mọ tiẹ̀ náà yìí ò dìjà bẹ́ẹ̀ mọ̀ jẹ́ ká fi lẹ́fù ẹ̀sìn ká fi dá wa lálẹ́ ẹ̀rẹ́gbẹ̀rẹ́ gómìnà ẹ̀dá fi owó yẹn lẹ̀ ẹ̀ tí ká fèsì àwọn báńdì àwọn àgbèrè ló pólísì wọn lè lódò àwọn èèyàn lè nìkan free kò sí free movement yẹn kẹ́ ká fèsì ẹ̀ ká fi gbogbo lẹ́fù ẹ̀wọ̀ àwọn tó kù kiri ẹ̀dùn mi gan o ká ní pé wọn tètè pè mí lọ́dọ̀ ẹ̀gbọ́n fẹ́ dín ẹ̀gbẹ́ bẹ̀rẹ̀ kí ni mo fẹ́ máa lọ pé kí n lọ sí ti bọ́lọ̀ bá ṣe bẹ́ẹ̀ àti bá tètè débẹ̀ bẹ́ẹ̀ kò ní lè tó báyìí gbogbo nǹkan láì tọ́lọ́ ni ọba tó mi wá òun ló mẹ́tò ọlọ́mọdé ẹ̀sùn rẹ̀ wálé ayé èmi ń tèmi lọ́dọ̀ tèmi èmi gbà bọ́lọ̀ ọba kan bẹ tó dá mi òun ló sì lẹ̀ mí mi lọ́dọ̀ á sì kújọ́ kẹ́kẹ́ lọ́ba nígbà táwọn bàbá mi tẹ́lẹ̀ kó dáadáa ju ẹnìkan bẹ tó dá mi nígbà tí mo sì bẹ́nu ìyá mi èmi nìkan mo bẹ́ mbẹ́ ẹnìkan ní fún mi ló jẹ́ mbẹ́ ẹnìkan ní ṣètò bí mo ti wà mbẹ́ ẹnìkan ló ṣètò mo ti dénú ìyá mi ọ̀dọ̀ ní ọ̀sán lọ́hùn èmi gbà fọlọ́hùn wa o èmi gbà fọlọ́hùn wa o èmi àti sọmọ aládìkún ọmọ tí kíláàsì àbẹ̀kẹ́ mọ́ gbà fọlọ́hùn wa ní mi ọba tó ní mi wà tó dá mi Ọlọ́run yẹ parẹ́ bàbá wa Onírìṣà bàbá wa Aláàfin Ọ̀yọ́ Ọlọ́run jẹ́ kẹ́mi wọn gùn gbogbo ní kò kí gbogbo ọba ní kò dúpẹ́ lọ́wọ́ ẹ̀ Olúbàdàn Olúgbọ́n gbogbo náà gbọ́rọ̀ ẹ̀ wọ́n sì ṣe dáadáa inú ní parọ́ fún ọkùnrin sí dáadáa pé kí làwọn náà gbé mọ́tò tí ò ní nọ́mbà tẹ ní identification tẹ kẹ wọnú lónìí ẹbí làwọn ọ̀dà bẹ́ẹ̀ so mọ́tò ọmọ rẹ náà tó jẹ́ ọmọ wa tó jẹ́ ọmọ tiwa tó jẹ́ brọ́dà wa a ní láti pèsè àkíyèsí gẹ́gẹ́ bá bàbá ẹ̀ sọ pé àwọn ti bọ́ sọ̀rọ̀ pé kò sí ẹ̀lẹ́dẹ̀ dàpọ̀ ilé ti lòdì o ti lọ mú mọ́tò tó sọ ọ̀rọ̀ tó bá wọnú àwọn bẹ́ẹ̀ ni tó bá wọnú lòdì ọ̀rọ̀ tá a bá sọ tá a bá fìdí kì ẹnìkankan tu wọn láéláé Ọlọ́run tún lọ àwọn àgbàlagbà fún ẹ ó dẹ̀ lo gbogbo ọmọ Nàìjíríà káàkiri ayé fún ẹ láti dìde sọ̀rọ̀ ilé ìjà kílódé kílómọ yẹn sí tó ń dà láàmú tó báyìí Ọlọ́run kò ní dọ̀ra àwọn oníjó kúkú yìí wọ́n jẹ́ ọmọ rẹ o torí wípé àwọn tó bá fẹ́ pààyàn bí wọ́n bá fẹ́ èyàn gbọ́dọ̀ fẹ́ ẹ̀ ẹ̀ mọ sọ́ra a sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà ìlà wà yìí ìyẹn wọn kẹ́kọ̀ọ́ sí ojúmọ́ ní ilé ìsìn Ọlọ́run ní kó fa àwọn ìkẹ́ Ọlọ́run fa àwọn ìkẹ́ wọn dà kó jẹ pẹ̀lẹ́ Ọlọ́run ti lọ bàjẹ́ dúpẹ́ ga pẹ̀lẹ́ pọ́n mi ní àpòtí mo sì rẹ̀ wá bàbá mi sọ fún mi bá òun fún mi àti bẹ́ẹ̀ yóò ní ti yọ